Hello, ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ sà. Yes, sir. Ẹ kú ètò sà. Ṣé single father ni yín sà? Kí lẹ sọ sà? Ṣé single father ni yín sà? Bẹ́ẹ̀ni sà. Kí lẹ fẹ́ lórí ètò ìsàdáde? Ẹ jọ̀ọ́ bóyá bí ìmọ̀ràn àbí ìkankan náà ni. Yes, sir. Wọ́n fi láti ń dá ọ̀rọ̀ yìí rò gbogbo ara yé mi náà. Wọ́n tún ṣẹlẹ̀ ní pé ó pẹ́ kí n tó má rìn náà sà. Ẹ jẹ́ má bínú pẹ̀lú omi yẹn o. Ẹ̀ka àwọn pẹ̀lú ohun àfẹ́dá ẹ̀. Ókè sà. So mo pẹ́ náà kí n tó má rìn. So ìgbà tí mo dẹ̀ máa rí kí sí pé mo fi gbogbo ara má rí bẹ́ẹ̀ náà. Ilé àwọn tí ẹ̀yẹ̀ ń kájọ́ fẹ́ra wa. Àfẹ́ra wa ní Sùdọ́pà. Àti òṣèlú kankan náà á padà fúnra wa lórí lójú ọ̀nà àdẹ̀mọ́ fámílì ara wa ní àfijọ́ ń gbé. But kókó ibẹ̀ gangan ni pé nígbà tó ń tó bí 5 years 7 years ni mo notice pé wẹ́ẹ̀fù mi pé ó ṣe ń behave. But gbogbo ọkàn mi gbà ní pé ó ń kálukú èdè náà ní ìwà tèmi tó bóyá lẹ́yìn yẹn ní ìtètè mọ̀ pé bóyá bóyá fitness àbí nǹkan nìkan mọ nǹkan tí mo lè pé tí mo yàtọ̀ jáde ọ̀dà mi ni pé nígbà tí marriage wa di bí ìgbàgbọ́pọ̀ wa di bí 8 years sí 9 years inú kan ṣàdédé rí pé wife mi nǹkan tí mo lè sọ pé ó ń ṣẹlẹ̀ best of memory ó kọ́ bẹ̀rẹ̀ sí sọ àwọn nǹkan tí ò jọra wọn ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ gan tí ò jọra wọn ló dé pé àwọn fámìlì ẹ tí mo fẹ́ láti ọ̀dọ̀ wọn tó jẹ́ ẹgbẹ́ torí kò ní bàbá kò dẹ̀ níyà náà mo ń fún ọmọ ìsàlàyé fún ọ pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ wọ́n sọ pé ẹjọ́ mi pọ̀ títí tí ọ̀rọ̀ yẹn fi ṣàfi ẹnu sà. À ń gbọ́ yín ẹ sọ ní ṣókè. Yes sà. Okay sà. So kí mo fẹ́ jáde ni pé nǹkan tó bá ṣẹlẹ̀ ní ìsìn obìnrin yẹn ìyàwó mi yẹn ó kọ́kọ́ kúrò ní táìmù tó dàbí pé mo kàn sáà dúpẹ́ lọ́wọ́ náà pé òun rí jọ tí kò dẹ̀ máa ṣe bọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí kò sáà rántí kankan mọ́ kò rántí kankan kò rántí ọkọ kò rántí àwọn ọmọ tó bí ọmọbìnrin méjì fún mi. ẹ lò sà bàbá mi síyàwó yín ní skọ́skọ́ ni àbí kí ló ṣẹlẹ̀ sà. Bẹ́ẹ̀ bá rí báyẹn lè mọ̀ pé orí nǹkan kan. àníṣe wọn ní skọ́skọ́ ni sà dádì àbí kí ni tó ṣẹlẹ̀ ẹ̀ sọ bóyá ká sọ bẹ́ẹ̀ sà sáàlì jọ gbé papọ̀ mọ́ láti bí ọdún mẹ́jọ sẹ́yìn báyìí sà. kí lẹ fẹ́ lórí ètò yìí sà. àwọn tí mo fẹ́ gẹ̀rẹ́ pé sẹ́rí láti ilẹ̀ náà iṣẹ́ mi kò rẹ́gbúlà iṣẹ́ mi ò sí déédéé bricklayer ni mí. ìrànlọ́wọ́ tí ẹ bá tẹ̀ bóyá ìmọ̀ràn náà dẹ̀ ni o nípa tí sẹ́mísẹ̀ dá ti kọ́kọ́ ṣe máa ṣe déédéé. ìmọ̀ràn nípa kí ni sà. nípa iṣẹ́ mi. nípa ṣe iṣẹ́ àtiṣe bẹ́ẹ̀ ni sà. kí n lè pè fún báyìí lórí ètò báyìí kì í ṣe tìyàwó yín sà. tí ìyàwó yẹn náà wá ní pé ó ti di ọmọ 52 years báyìí ọmọbìnrin àwọn ọmọ méjèèjì wọn bá ibi tí wọn lọ ẹ̀rọ ọjọ́ alẹ́ mi gangan ló bá mi sà tó yẹ kí n pèsè orí ètò sà. kò sí tó bá yín bẹ̀ ju pé tẹ wá wù yín láti rìmárì ẹ lọ rìmárì sà. iṣẹ́ mi wá sí déédéé kò sówó lọ́wọ́ mi sà. ẹ gbọ́ mi sà ọ̀nà ò ní dímọ̀ yín ọ̀nà àmìlórúkọ Jésù àmìlórúkọ Jésù àmìlórúkọ Jésù. àkọ́kọ́ tẹ́kọ̀ fi síwájú lójú ọ̀nà ṣe yín sà ẹbí kí ni ká àkọ́kọ́ yẹn sà. bó ti wulẹ̀ kẹ́ ẹ mọṣẹ́ tó láyé tàbí ẹ̀ tí ẹ mọṣẹ́ kankan ẹ jẹ́ olóòtítọ́ ènìyàn sà. ẹ gbọ́ tèmi ẹ jẹ́ olóòtítọ́ ènìyàn ẹ mọṣẹ́ ẹ kọ́ jẹ́ olóòtítọ́ ènìyàn náà. àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹ wá rí pé iṣẹ́ tẹ́ ẹ mọ̀ yẹn ẹ rí pé ẹ mọ̀ dájú sà ó di mélòó sà ó di méjì. ẹlẹ́ẹ̀kẹta sà ẹ má fi ọlọ́run aṣẹ̀dá sílẹ̀ torí olúkúlùkù abetí ẹ̀ lára ni sọ̀rọ̀ mi ti yẹ yín sà bàbá. bẹ́ẹ̀ ni sà. ọlọ́run ní fi yín lẹ̀ sà torí àkókò. àmì Jésù àmì Jésù bẹ́ẹ̀ sà.